bàbá tọ́mọ bá wá dàgbà tó bá sì ṣe bí aláìsí ni a máa ṣiṣẹ́ irin yá máa jẹ̀jẹ̀ ìlérí ọmọ àgàgà tó bá tún ní talent wọn ò ní tó rárá dá níbẹ̀ tí a fẹ́ su Ọlọ́run nìkan ló lè kó ògbó ẹ̀dá yọ ilẹ̀ fi máa rámọ̀ tó mọ̀ sí tí ó dẹ̀ lógo táyà wọ́n máa ní ìmú sí àmùsèré ló kàn wọ́n abẹ́rẹ́ sí mú sí wọ́n ní Mr. Perfect àwọn ń pè yẹn wá ẹ̀sùn bá àwọn ológo tán lè fògùn wọ̀nyí tòró ń pẹ̀lú bẹ́ẹ̀ sì ń dàgbà rí o ṣùgbọ́n kì í sẹ́dọ̀ ẹ̀ ọlọ́fun-lògo wọ́n gbogbo lára ẹ̀ ni ó bá mi bàbá mi ká kóníkà o ìrètẹ́rí ẹ̀ á padà bẹni rí ẹni ṣèkàṣèkà Ọlọ́run òun ayé àmọ́ àti ilé ayé lọ́lọ́wọ́ àti bàlá wọn tètè táwọn àrídè rọrùn. bàbá o Ìgbòho Sunday bàbá Yọ̀mídé ọ̀dọ̀ bàbá mi sọ sára wà wà nílùú Ìbàdàn bí bàbá sèmi alóyún ohun gangan kan bàbá dírí ìyá ló máa rẹ̀ fún ọmọ Òṣùpá o ọba lọ́la tó bá yìí èmi gangan bàbá rí nítorí pé ayé ti ń polongo nígbà kan pé yíndìrí alóba yíndìrí ọmọ ńlá ọmọ àlùmọ yẹn ó lọ ṣe sórin ni ọmọ àlùmọ yẹn ó forin sọpẹ fún ni ọmọ àlùmọ yẹn òun lójoojó Òṣùpá nílùú Ìbàdàn wa yíndìrí àlùmọ àtẹbá níbẹ̀ ni yíndìrí àlùmọ èmi gangan bàbá rí nítorí pé bàbá ò sẹ́ni díẹ̀ kan bí ẹ̀sìn ló darí ìjímèrè lórí òkìtì ajá ló lè gbó sẹ́mi àkànbí lèmi lórin tí mò ń kọ èyí láàbá ẹ̀sùn gbogbo wà kọrin bóyá òun lágbájá lòun ọ̀rẹ́ tí wọ́n mi ń kọrin womi wò ìyẹn ò ní kó má kọrin onítọ̀hún ìwọ gan ronú ìdílé káwọn ayé mọ́ lóko òtítì yẹn gan torí tẹ́nìyàn tòun ò tí ò bá ronú báwo ni a ṣe wù ẹ̀kọ́ bí nítorí pé ìgbà tí mo fi bíláà sáyidì bàbá mi kábíyèsí ọbọrin ẹ̀rí ó pọ̀ púpọ̀ yíndìrí àlòmà tí bá ní kí n máa sọ yíndìrí àlòmà mi yíndìrí mi ò lè sọ tán bákan máa ń kọrin gẹ́rin ilẹ̀ kọrin yíndìrí àlòmà ẹ̀kan mọ̀ Òṣùpá wọ́n wá sọ yìí pé èmi kan bá sọ̀rọ̀ mo wá lórúwa tóbi lè mi mo wá sọ pé olúwa tóbi lè mi iye mi tóbi nínú ọgbọ́n mo sọ wípé mo pọ̀ púpọ̀ tó bá wá sí pé tó yé pọ̀ tó rí mi kéré bíi tí ìtìmọ̀kọ ẹ̀rù ìfá mi sọ̀rọ̀ bá àti lọ lórí ìmísí orin ló máa ń jórin yógún mi ṣùgbọ́n àwọn tí ó mọ̀ wá sọ pé ìṣẹ̀lẹ̀ mi sẹ́só wọ́n ní òríjìnà àwọn ọmọ Òṣùpá ká má fọ̀rọ̀gùn ọba lọ́ọ̀la ní ìwọ̀sá o ẹ̀rí tí bá kọjá lọ nígboro tí bá kọjá lọ nígboro ẹ̀yà ayé tí bá kọjá lọ nígboro tàbá fẹ́ kí mi tàbí tàbá fẹ́ kíra mi wọ́n wá ní dírí èdè yìí dírí òní ẹkùn ọmọ Òṣùpá o ẹ̀rí wọ́n wà máa fi mìíràn fáwọn tí ò bá mọ̀ mí pé dìgbò olórin ọba lọ́la sani ìyẹn sẹ́wọ́n yẹn tí ò bá gbà àtọ̀fojú dé wa ọjọ́ kọjọ́ tí wọ́n bá wà láàgbò wa tí wọ́n kúrò láàgbò tó tó lọ́ra rẹ́kọ̀dù ìgbà yẹn làwọn àtòmọ̀ ọba lọ́ọ̀la làwa sá wọn ò ní mọ̀gbà táwọn gan máa ròdì kiri. Bámigo ọ̀jọ̀gbọ́n kan wá pè mí o ọ̀jọ̀gbọ́n kan wá pè mí o ní rírí wá gbọ́ mo lé mi náà lèyí o ó lọ bá lọ́la nínú olórin tán pé ẹ̀ sóò ní lọ́gàn pé Sáyídì ya bínú mo ní kò lè bínú bàbá arọ́ ni wọ́n mọ̀ sí lòdọ́ owó wúlò jẹ́ ní mo kájú ẹ̀ ó ní ká má wò nǹkan tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú táwọn ayé máa gbà mí lọ́ba èmi wá fi gara sọ̀rọ̀ ní tèmi mo wá ní ẹ pè mí lórúkọ mi ẹ pè mí lórúkọ mi báwọn tí ò bá mọ̀ mi mo lé mi lọ́ba lọ́la fún ti ilé tó kún sẹ́yìn lẹ́yìn kábíyèsí ọbọ̀rin Òṣùpá àyàmì òjá tó bá jẹ́ ti kápẹ́lì gbogbo challenges tó bá yọjú mo rẹ́dí fún nílẹ̀ yóò tàbí òkè òkun mo ní gbogbo olúfimọ̀ kì í ṣe pé mo bọ́ mu wo mo gba bọ́tún bá sí lọ́túgbà márùn mi mo jẹsẹ̀ mọ́lẹ̀ fún múrí mi tó ń dà mo forí balẹ̀ fún lẹ́mí ìyá àrísà tó ráwọn eléyìí lé mi ń wò níwájú lófin mi lọ́kàn balẹ̀ ẹ̀kọ́ bá lọ́ọ̀ làwọn àlè mi o. bàbá nítorí pé Ìgbòho Sunday bàbá Yọ̀mídé jagunjagun ńlá bàbá o ìdírí alọ́mà ìdírí ilẹ̀ ń gbọ́ bá lọ́la àtàyè pẹ́ ìdírí alọ́mà ẹ̀kọ́ Òṣùpá o èmi ìdírí alọ́mà èmi gangan bàbá rí mo sọ yìí pé Sẹ́mọ́lá promotion mi bàbá o mo ní Sẹ́mọ́lá tàbíkì ìyẹn ti Ìgbòho mo ní ìyẹn ti Ìgbòho Sunday mi owó bàbá Yọ̀mídé àwa sẹ́mọ̀ pé ikú ayé ti ń pa kújẹ Sunday àgbàdà ìjà tó lórí apá síbẹ̀ bàbá ní dolójú méjì tó ń kọ́ mọ̀nàmọ́ná tàn bí iye èèyàn tábọ̀ padà yẹn lójú torí jagun wo yàtọ̀ sólò ọ̀dẹ bàbá tó lọ́mọ ogun tó tún ní ìsàbí ogun always kẹ́ni ìtẹ̀bá ní ìjáwá o always kẹ́ni ìtẹ̀bá ní kò sí mọ́ o ọgọ́gà fáwọn àdá àgùntà tó wúwo bàbá fáwọn ọmọ ìgboro mo ní ẹjẹ́ bá kọjá yẹ ìkúyà àbàwọn gan. ìgbà tí bàbá mi ti rí mi ní ìrírí ìyá ló máa ẹ̀yìn ládọ́jà nìbàdàn nínú láàrin gbọ̀ngàn yìí tó kọjá lọ ní. àwa lọ́rẹ́ méjì yìí rí ìlú nígbà yẹn
ìgbà yẹn mo ti kọ́ ni pé àmàpẹ́ ìyàwó rè ẹ̀ sì rè ṣùgbọ́n tẹ bá sì rè ẹ má sì lọ ọ̀dọ̀ wọ̀lú ládọjà bá mi mú un ké sí bàbá ti Ìgbòho Sunday mi Ìgbòho Sunday bàbá Ayọ̀mídé ó ti sì ti ẹ bá lẹ fẹ́ràn yẹn jẹ ọ̀rẹ́ ní ló lẹ bá fẹ́ dà ìgbà yẹn ló bí bàbá mi yín nìrè sùn lọ́jọ́ yẹn gbogbo ayé oyin nìrè sùn ló pariwo wá ló máa ta yín fẹ́ bàbá mi kan wọ mi báyìí nìrè àlómà wọ́n ní mo ọmọ wò lélẹ̀ èyí oyin nìrè sùn ta yín fẹ́ àmà torí mo bá kọ́ nígbà mo wá sọ pé ọ̀pá rókó kí n bá rókú ìran ọlọ́sẹ̀ kò ní pátọ́ wẹ́ẹ̀là afọ́jú tó ló ń fẹ́ ká pépà ìrọ̀rùn pa ẹni mojú ogun ló kúkú ń pa bí ní rí èmi mojú òní lórí èmi ìtọ̀ mi wá ìdírí ọba lọ́la ìdírí ìlú lásìkò yòó bàbá màmá mi máa sọ̀rọ̀ kan á ní òwúrọ̀ lọ́jà ìgbà làwọn ń búra wọ́n tún wá sọ pé ìgbà mẹ́ta nígbà ẹ̀dá ìgbà òwúrọ̀ ìgbà ọ̀sálẹ̀ ìgbà alẹ́ kọ́nà jẹ́ kí ìgbà wa sàn wá sẹ́rí ìgbà òwúrọ̀ tẹ́dá bá fi ń naró ṣiṣẹ́ ìgbọ̀nsán tó ṣiṣẹ́ tó lágùn wo tó bá dọ̀dọ̀ alẹ́ ó yẹ kẹ́dá á jòkó sinmi wọ́n ní iye dání yẹn lórí ilẹ̀ ayé wọ́n ní gbogbo sẹ́ta bá sì kọ́ lọ́njẹ́ kó gbé wá lálẹ́ mo láàmì ẹ̀ àmì ìyá ẹsẹ̀. ọmọ yìí kọ́ orí orí ọdún mọ́tẹ́ orí